are back again with another star, another dimension. Enjoy. As you all know, they call me MC2 Clown. Alara lawa. Awo ni fara sinuku. Awa mama gbé ara wa jáde. For whosoever that gets it right, we have the sum of 10,000 naira for anybody to back back. Brother, how are you now? I'm good. Can I meet you? I'm Samson Adobe by name. Samson, you're handsome. Thank you, sir. You're welcome. Thank you, sir. So, Shema jẹ 5,000 naira mi. Ìyá kan ti jẹ 5,000 lẹ́ẹ̀kan. Shema jẹ. This is the question. Kọ́kọ́ fún mi lówó yẹn. Báwo wá ṣe fún yín ṣe ta ló ń ṣerú ẹ̀? Nàìjíríà la máa wà. Tí máa ti jẹ́ okay. Brother, sọ́mọ Yorùbá ni. Ọmọ Yorùbá ni mí. Ẹ sọ kí ni nígbà márùn-ún léraléra ni o. Ata dúdú jà ju ata pupa lọ nígbà márùn-ún. Ó yá. No stop. Ó yá. Ata dúdú jà ju ata pupa lọ. Ata dúdú jà ju ata pupa lọ. Brother, calm down. Take a cheap pill. Owó yẹn ni mo wúwo ẹ fún ẹsẹ̀ wò sí ẹ gbé microphone yẹn sí. Kí n fowó sọ. All right. Ẹ jẹ́ n tún sọ lẹ́ẹ̀kan sí. Ata dúdú jà ju ata pupa lọ. 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 Nígbà márùn-ún ṣe ni pé ó easy. Ó yá. Ata dúdú jà ju ata pupa lọ. Ẹ ní sọ̀rọ̀ wait chill. Ó yá. Ata dúdú jà ju ata pupa lọ. Ata dúdú jà ju ata pupa lọ. Ata dúdú jà ju ata pupa lọ. Ata dúdú jà. Wọ́n ṣe ń jí ilé o. My brother, come. Let me see if I can try another person. Come. Hey, Drew. Oh yeah, ara wọn tẹ́sí àwọn náà mú un lónìí. My brother, oh yeah, ṣe dára ẹ lójú. This is 5,000 naira if you can get it right. Ata dúdú jà ju ata pupa lọ nígbà márùn-ún. Oh yeah, non stop. Ata dúdú. Sọ̀rọ̀ sókè. Come na 5,000 give away me. Oh yeah, ẹ̀gbọ́n ṣe lè ṣe. Ẹ máa bọ̀ kí lórúkọ yìí sà? Múyìwá lórúkọ mi. Mr. Múyìwá ó yá. Àjàdújà tata kwala àjàdújà kwala àjàdújà tata kwala àjàdújà tata kwala àjàdújà kwala àjàdújà tata kwala. Ọmọ kò sí ọ̀tọ̀ jẹ́ 5,000 mi bíbá ẹ̀. Wọ́n ní tó bá ti lè jẹ́ tó bá mọ̀ kó dára ẹ̀ lójú. Ọmọ come to the comment section sọ pé o lè ṣe then I will come to your doorstep. Thank you very much.